bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ yìí náà ní ojú ó sì ní òdì. Ọlọ́run ní jẹ́ kí òdì ọ̀rọ̀ bá wa. Àwọn òdì ọ̀rọ̀ mẹ́nubà nínú àwọn ọ̀rọ̀ mi sẹ́yìn tí mo ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àsán àwọn babaláwo ló nìyún, ìgèdè àwọn oníṣègùn àwọn bàbá tiwa ló lè yun, àwọn ọdẹ gbọ́miyé ara bẹ̀ láti tara bẹ̀ yọ àwọn ìtọ́ dáa tá à ń sọ ìtọ́ dáa tó dáa Yorùbá mú ìtọ́ dáa tó dáa ètò lè pè wá tó pé wá ti jáde ọba àná ọlọ́pàá díjọ́ náà ètò lè pè wá tó pé tó bá ti lè jáde báyìí kò sí gbogbo bí yóò tó ń bá ń lọ òní pàdé aburú òní rin nàìjíríà àwọn àfáà ìyẹn la fẹ́ mẹ́nu bàbá yìí ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ ká torí àwíjàre kí tó tán lẹ́nu tí èèyàn bá ń jáde lọ àwọn bàbá wa lẹ̀ Yorùbá nígbà wáṣẹ̀ tó bá fẹ́ jáde lọ síta oríṣi méjì ni wọ́n máa ń lò àbí oríṣi mẹ́ta ṣùgbọ́n ẹja kọ́kọ́ sọ ìtọ́jú agbára ọ̀rọ̀ níbẹ̀ tí èèyàn bá fẹ́ jáde lọ síbi kan àwọn bàbá wa tí wọ́n bá rí ataare wọ́n pè ní alligator pepper wọ́n lè yin ẹyọ méje kí wọ́n dà sẹ́nu tàbí ẹyọ mẹ́sàn bọ́ọ̀ bá wá rí ataare kankan bí wọ́n bá rí obì gidi àbóbì gòrò wọ́n á máa jẹ́ sẹ́nu wọ́n á sì fi sọ̀rọ̀ tí wọ́n bá wá rátaare tí wọ́n ò róbì ìwọ kan sọ ọ̀rọ̀ yóò sì rí bẹ́ẹ̀. Àwọn ataare àti obì tí wọ́n máa ń jẹ sí yẹn nǹkan máa ń jẹ́ kó lágbára sí i kò ní jẹ́ agbòòjọ́ tó bá ti lè jataare tó bá lò ọjọ́ kejì yóò máa ṣiṣẹ́ lọ. Kódà gbólóhùn bẹ táwọn bàbá wa pè lásán tó yẹ pé tó bá ti pè tí wọ́n bá ìjọ náà bí wọ́n bá sáyàn ládàá jù bẹ́ẹ̀ lọ kò ní ràn bí wọ́n yìnbọn Ọlọ́run máa dáàbò bò yàn gbólóhùn náà ni o àmọ́ gbòòjọ́ ni tó jẹ́ gbólóhùn báwọn ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn bàbá wa tí wọ́n mọ̀ ọmọdé là wa àwa ọ̀mọ́ à ń sọ̀rọ̀ ọba ni àfi ń jẹ́rìí àwọn bàbá wa torí pé wọ́n ṣe lójú wa rí ó sì yàtọ̀ sí kọ̀sẹ́bọ kò sóògùn lóòótọ́ ni ìmọ̀ ìgbàlódé nígbà tí ó di pé agba ẹ̀sìn oríṣiríṣi gbọ́ ni nílẹ̀ Yorùbá kì í sọ pé kò sóògùn o èmi ọmọ tẹ bọ́bọ́yẹ́bọ́ wà bọ́yẹ́bọ́ ò sí o kọ́ mọ rókì nínú gbogbo wa èmi ọmọ bọ́ wà bí ò sí mo mọ̀ pé Ọlọ́run wà mo sì mọ̀ pé oògùn wà Ọlọ́run ló sì dá ewé àtegbò tí ń di oògùn ló sì dá òye àti ìmọ̀ tó fún àwọn tó tẹ̀dó sínú ayé àti ọ̀run láti máa lò àtàláwọ̀ funfun àtàláwọ̀ dúdú ìlọ́mọ̀ pé oògùn wà bó bá tiẹ̀ gbà pé oògùn spiritual wà wọ́n lè ṣàṣìyàn àwọn àjẹ́ wà tó gba gbogbo àwọn àgbàlagbà gbọ́ pé wọ́n ń bẹ láyé ṣé bọ́ sá mọ̀ pé oògùn bá ń bẹ wọ́n sì mọ̀ pé oògùn onírun bínú bá ń yàn wọ́n bá lọ hospital wọ́n gbóògùn egbòogi náà wọ́n èsì abẹ́rẹ́ náà wọ́n èsì tábúlẹ́ẹ̀tì bàbá mi ní máa ń pòwe wọn ló wá ìmọ̀ lásán fèèbò bàbá mi tí èèbò fi ṣe tábúlẹ́ẹ̀tì àwa náà ní ràárẹ̀ ìjáwé rẹ̀ ni tó náà nǹkan ni pé àwọn bàbá wa ṣe máa ń ṣe nígbà wàá ṣe máa fẹ́ jáde lọ wọn á pe gbólóhùn yìí wọn á ní ọ̀ká tí ń bẹ lọ́nà kó kọjá bẹ́ẹ̀ bá fẹ́ pe gbólóhùn Yorùbá ẹ kọ́kọ́ fi Ọlọ́run ṣáájú pé pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tó dáyé tó dá ọ̀run tó sì dá agbára ọ̀rọ̀ tí ń jẹ́ ọ̀rọ̀ kò ti fọ Ọlọ́run ṣáájú nù tọ́ ọ wàá sọ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ tó fọgbọ́n rẹ̀ sínú àwọn bàbá wa ọ̀ká tí ń bẹ ní ọ̀nà kọ́ká wéré kéké kọ́ká kọjá ejò láti ń bẹ lọ́nà kọ́ká kọjá kó ṣe rọ̀gbọ̀dọ̀ kó kúrò lójú ọ̀nà eruku kéruku kan kì í dènà kí ọmọ ọlọ́nà ọmọ lọ eruku kéruku kan kì í dènà kọ́ ọmọ ẹlẹ́sẹ̀ ọmọ lọ eruku kéruku kì í dènà kọ́ ọmọ ọlọ́nà ọmọ lọ èmi lágbájá ọmọ lágbájá èmi Sùlẹ́mánà ọmọ yín mo dẹni ọ̀wọ̀ lónìí lọ́wọ́ ní tèmi gbogbo tí n bá lọ kí ọ̀wọ̀ kú òjijì ajínigbé ni apanilára ni ọ̀wọ̀ accident mọ́tò Ọlọ́run yọ mí ń bẹ̀ là mí ń bẹ̀ àtàwọn tó bá tẹ̀lé mi ẹ rí gbogbo àwọn kìnìún tí wọ́n bá lò yóò tún wúlò fún àwọn tẹ́jọ́ wọ́kọ̀ pọ̀ jàǹbá ò ní ṣẹni kankan bí àbàbà wa ṣe nígbà wáṣẹ̀ nìyẹn láyé àtijọ́ àbàbà tó máa ń dágbọ́n kìnìún kan àbàbà wa ń pè ní ọ̀wọ̀ mọ́tò tàbí ọ̀wọ̀ gbogbo bí ìyẹn bá ń lọ ojú ogun ni tàbí òun bá ń rìnrìn àjò lọ síbi tó jìnnà tàbí òun lọ ibi tó ọ̀mọ̀ ń papọ̀ ọ̀mọ̀ bóyá ewu wà lójú ọ̀nà ń fura àbàbà ó nìkan lọ rí wá igi ọ̀wọ̀ gbálẹ̀ broom ni Yorùbá ń pè ọ̀wọ̀ làwa ń pè tó fi ń gbálẹ̀ ìtẹ́ bá ti fi gbálẹ̀ rí lọ́dà á wà gé kéékèèké á gé sínú apẹ tí wọ́n fi ń jó nǹkan tàbí apẹ rin tàbí apẹ kòkò alámọ̀ ẹ wà dáná sí ẹ jó tàbí kẹ́ẹ̀tì ẹ̀ fi ọwọ́ yín ran ná sẹ́ǹ gbọ́ mi yé kẹ́ ẹ jó èédú rẹ̀ lẹ fẹ́ lò ọwọ́ tẹ́ ẹ bá rí ìbá ṣe bí ẹyọ mélòó àwọn àmọ́ kì í so dídí ọwọ́ tán fi gbálẹ̀ tọ́ iyọ̀ bí wọ́n ti ń gbálẹ̀ ọwọ́ máa yọ yìí tẹ́ ẹ bá rí sàjọ iná lẹ́ wà á jó tẹ́ bá ti wá jó ẹ wà mú ẹ̀fẹ̀ òwú tútù ẹ bá ti tẹ́lẹ̀ ẹ bá rú wo akẹsẹ bẹ́ẹ̀ sì rú wo akẹsẹ ẹ rú tẹ́ ẹ bá rí ẹbu egbògi yìí síbẹ̀ ètẹ́ ẹjọ́ èdú yìí ẹbù síbẹ̀ abẹ́rẹ́ kékeré abẹ́rẹ́ ìránṣọ tuntun ẹ fi sí ọkọ̀ atare inú atare alligator pepper mẹ́ta ló wà nínú ẹ̀ kìíní fẹ́lẹ́fẹ́lẹ́ tó wà láàrin rẹ̀ Yorùbá ń pè ní kòjó ògùn jẹ rẹ̀ ẹ yọ kù ọkọ̀ mẹ́ta ni kìíní yẹn tó wà nínú atare ẹ yọ ọkọ̀ kan ẹ fi sí ẹ wàá fi òwú dúdú àti funfun ẹ fi dì í dáadáa ẹ bá ti fi dì í
kò ní ìdí ọ̀fọ̀ rẹ̀ gbogbo aláti mọ̀ pé ọ̀wọ̀ ni tọ̀wọ̀ abẹ́rẹ́ ọlọ́kọ́nù okùn tó dì pẹ̀lú ògùn ọlọ́run kí wọ́n bá yìnbọn pàpàpàpàpà tọba ti nùkún ní ayé ọlọ́run ló sì yọ lágbájá gbọ́ ọ lọ tán ni wàhálà dé tàbí kó jẹ́ pé wọ́n sì dáná bí lánàá rẹ̀ tó ìyún ṣe déédéé aburú tọmọtọmọ téèyàn bá ti ń fi sí ara ẹ̀ wá rí èyí táwọn bàbá wa máa wá lò tí àwọn bàbá wa tún pè ní àjẹsára ká lọ bá ń fi yun sápò ó lè sọnù ká ní ẹ bá rí lápò rẹ̀ wọ́n lè ní ológun lágbájá kódà ìkó bẹ́rẹ̀ ń bẹ lápò rẹ̀ ìgbàgbọ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májẹ̀sẹ̀ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédéé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì.